wá sórí ọ̀rọ̀ àwọn ọba wa àwọn lọ́balọ́ba ìjà àgbà tí wọ́n wáyé láàrin wọn ní gbogbo ìgbà yìí bó o ní kí ni títọ́ àwọn ọba gan-an kí ni tá a fẹ́ sọ ń pa wọn. Lágbájá mo jù ẹ́ lọ ọ̀rọ̀ ló wà bẹ́ẹ̀. tá a là gbà nínú gbogbo wọn yìí. kíní kan mo jù ẹ́ lọ ọ̀rọ̀ ló wà bẹ́ẹ̀. You see, unfortunately àwọn èèyàn tó ń kó sídìí kínní yìí tó fi dá ilẹ̀ Yorùbá rú k'Aláàfin má gbà fún Ọọ̀ni kí Ọọ̀ni má gbà fún Aláàfin kì í ṣe àwọn bàbá wa Ọọ̀ni àti Aláàfin ìsínlàsọ ti àwọn tó gbéṣẹ́ dájú yìí o wọ́n fi bà ilẹ̀ Yorùbá jẹ́ pátápátá. ká ní àwọn bàbá yẹn wúro ríra wọn tán dáadáa kan rí wípé wọ́n máa kú lọ́jọ́ kan bóyá wọn ò ronú ẹ̀ torí ìkan tẹ̀ ń pera ẹ̀ ní ikú bàbá yèyé ọdún gbogbo ọba Yorùbá ló ń jẹ́ ikú bàbá yèyé ṣùgbọ́n ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá ni kó má rò pé òun nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni ó ń jẹ́ ikú bàbá yèyé láti ìlú wa ní Bìní wá síbí ìlú wa ilẹ̀ Yorùbá ìlú wa oníyìnbí ní pè ní ikú àpọ̀lọpọ̀lọ ikú bàbá yèyé ikú kíni àpọ̀lọpọ̀lọ tó jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Oríkì ọba Oǹdó ikú àpọ̀lọpọ̀lọ ni ọba Ìdànrè ikú àpọ̀lọpọ̀lọ ni ọba Ọ̀wọ̀ ikú àpọ̀lọpọ̀lọ ni ilẹ̀ Olújì ikú àpọ̀lọpọ̀lọ ni títí kan ọ̀nà kan lọ́nà rẹ̀ àwọn kíni ikú àpọ̀lọpọ̀lọ ni gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ń jẹ́ ikú bàbá yèyé. Are you getting it? Now ìjà lóde lórí dòwe lòun ń lo tiẹ̀ ń gbà yẹn pé òun ikú bàbá yèyé òun superior sí orí everybody. Aláàfin ti ìlú Ọ̀yọ́. gbogbo ọba ilẹ̀ Yorùbá ló jẹ́ kó bàbá yèyé lọ sí fáfẹ́ ní. Now bàbá Síjúadé àwọn náà ni àwọn jẹ́ Olúwayé ibi tí wàhálà yẹn tó le tó nígbà yẹn Aláàfin Adéyẹmí àti bàbá Síjúadé tó wà lórí wàhálà yẹn gbà yẹn tó mọ̀ wípé àdá wọn ó ń ba ilé ara ẹ̀ jẹ́ wọn láwọn ń ba akọ nínú jẹ́ wọn mọ̀ pé ilé ara wọn làwọn ń bàjẹ́ ní gbogbo ìgbà tá à ń sọ yìí. Bàbá ní àwọn ń jẹ́ bàbá láwọn ń jẹ́ Olúwayé ìyẹn Ọọ̀ni of Ifẹ̀ ńgbà náà. bí ìmọ̀ nǹkan tó tún wá kó sí wọn ní ìrònú padà náà wá sọ pé inú rédíò náà tẹ̀ ní àná lọ́jọ́ ẹ pé kẹ́nikẹ́ni máa ń pè wọ́n ní Olúwayé mọ́ o Ọlọ́run nìkan lolúwayé o kankan ó ti jẹ́ àrólé o padà sí ṣé o ti rí gidi ọ̀yẹ́. All this necessary in life àwọn méjì tá à ń sọ yìí dá ìbò náà wà lẹ́nu. ipa àwọn méjèèjì ló da ọ̀rọ̀ oní lọ́balọ́ba. àwọn ọdẹ ní kọ́kọ́ ló dàrú àwọn ọ̀tá wa náà wà nú àwọn tí wọ́n máa ń da iná sí láti ta wa àwọn ló wà yẹ kán ronú ara wọn wò wípé tí a fẹ́ fà lọ́wọ́ yìí ǹjẹ́ ó máa jẹ́ kílẹ̀ Yorùbá tòrò ǹjẹ́ ó máa jẹ́ kílẹ̀ Yorùbá níyànjú tí ẹnìkan bá wá bẹ́ẹ̀ tó ní kó máa tọ̀ sí kó kọ̀dí síta kó máa tọ̀ sílé ó yẹ kó kọ ìdí padà kó tọ̀ sí irú ẹni báyẹn lójú kó lè mọ̀ wípé ìkànnì wà táwọn. ṣùgbọ́n tá a làgbà nú àwọn méjèèjì. má sọ̀rọ̀ àgbà ìsìrì yìí ti wà ńlẹ̀ ó ti wà ńlẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo Yorùbá lẹ́nìí wọ́n ní ibo lẹ ti ṣẹ̀ wá kò sí kankan tí ò ń sọ wípé Ilé Ifẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́yọ̀ bá wà ńlẹ̀ ńgbà yẹn ó yẹ ká ti kúkú mọ̀ wípé tó Ọ̀yọ́ láti ṣẹ̀ wá nígbà yẹn ṣebí kò sọ̀yọ̀ ńgbà yẹn now wọ́n dẹ̀ tún sọ pé ọmọ Ọ̀rànmíyàn náà ló lọ dá agbègbè yẹn náà kalẹ̀ àbí nǹkan kan náà ìgbà tí wọ́n wà ní Ifẹ̀ tí gbogbo Yorùbá ti tójú rere ti mọ́lé ayé tí gbogbo Yorùbá ti wá yẹn ṣé wọ́n ló lórí ń bẹ àbí wọ́n ló lórí. Tẹ bá mọ̀ yẹn kílẹ̀ ń wá ẹnìkan sorry excuse me ẹnìkan làgbà ẹnìkan lélẹ́yìí ẹnìkan tòlótòló ẹnìkan ní pẹ́pẹ́yẹ kí là ń wá yẹn fún. You see sórí gbogbo kàtígórì ọba lẹ́nìí títí kan ọba Àgbọ̀ títí kan ọba ìlú kan wà ní after Ìdúàní lọ́nà Ìfọ̀nbẹ ọba ibẹ̀ ó sì wà ní school lọ́wọ́ youngest ọba nílẹ̀ Yorùbá nísìnyí. Okay. Sórí
right tí ta ló dàgbà jù ní ọba ilẹ̀ Yorùbá lẹ́yìn o Òkèlúṣẹ̀. ọba Òkèlúṣẹ̀ ò ṣe kábíyèsí o kábíyèsí o right tí kábíyèsí Òkèlúṣẹ̀ ní ó ní the most oldest ọba nílẹ̀ Yorùbá nílẹ̀ ni ìkan ní gbogbo wọn ìkan ò ga jù kan lọ Ọba kan ò ga jù. bẹ́ẹ̀ ni àparò kan ò ga jù kan lọ àfi bá gorí ebè eléyìí tó dẹ̀ gorí ebè yẹn. Bí Àtàláàfin Àtọ̀ ni bí wọ́n bá wà wọ́n ju gbogbo ọba yòókù. wọ́n bá sọ pé wọ́n ju gbogbo ọba yòókù lọ wọ́n ju ẹni ọba lọ. bó ti wù kọ́pọ̀ lọ tóbi tó ń lé ayé inú ilé ẹ̀ ló máa mọ̀. kọ́pọ̀ lọ ṣe báyìí inú ilé ẹ̀ ni o. ajá ò ní rorò lé ayé kó wá sọ ojúlé méjì ibi wọ́n bá kó egungun àti kíní tó ń wó káàkiri sí tó ń gbó ibẹ̀ kó gbó mọ́. ìjọba wa ní afa ọba kan lẹ̀ Yorùbá pé ó yá kó wá sojú. a wàá sọ wípé ibi tá a ti ṣẹ̀ wá yẹn. ó ní ká lọ. bẹ́ẹ̀ ni it's open to common sense and reasoning. ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ máa péjọ common sense and reasoning. ibo la ti ṣẹ̀ wá. ok bí eré nísìnyí Yorùbá fi gbogbo ohun tí wọ́n fi ń ṣe agbára ńlé ayé lórí gbogbo tẹ̀bẹ̀lẹ̀kùn jà wọ́n fi sọ gbogbo tẹ́rìtìrì wọn nù. mo fẹ́ sọ kékeré kan díẹ̀ torí majority àwọn tẹ̀ ń pè ní Yorùbá lè dá yé yẹn wọn mọ̀jú ilé wọn lọ wọn dẹ̀ wọn tẹ àìjáde wọn gan tẹ kó yàjẹ́ wọn náà. ọ̀mọ̀wé ni wọ́n ò wọ́n kàn wọ́n mọ̀wé mo ti sọ fún ẹlẹ́kan mo ní kékeré láṣà mọ tó fi ń ṣe ọkọ ẹyẹ nínú oko àṣà òjò kékeré báyìí. wọn ò jáde. wọn ò jáde tí bá sọ pé wọn ò jáde wọn kàn kàwé wọn lọ́dún ọba wọn lọ gbogbo ẹ̀ wọn ọmọ Nàìjíríà yìí òun l'Awólọ́wọ̀ yín náà ṣe rí president jẹ́ dàárọ̀ lákòótókù you don't govern people you don't know. tó bá mọ tẹ́rìtì tí Yorùbá sọnù jẹ́ kí n fi ìkan hàn ẹ́. sórí àwọn ará Ìgalà tó ń wò yìí ọmọ Yorùbá pọ́nbélé ni wọ́n wọlé ní nítorí pé ẹ ní lídà Yorùbá tó mọ̀ yẹn nígbà ayé Awólọ́wọ̀ tó lè fà wọ́n mọ́ra wọ́n ti di northerner báyìí tó bá tẹ̀ sọ pé o fẹ́ pè wọ́n padà ní sí wọn abẹ́ ní orí. now àwọn ará ibi tó bá béèrè ibi tí wọ́n ti wá wá sọ fún ẹ pé Ilé Ifẹ̀ ni tí wọ́n bá dẹ̀ máa sọ traditional story nípa setup wọn yẹn wọ́n àkọ́kọ́ ní pé kó lọ ní pé kán ka ní èdè Yorùbá tá a bá fẹ́ ka 1 2 3 báwo la ti sọ ení èjì ẹ̀ta títí tó fi dé ẹ̀wàá àbí. bẹ́ẹ̀ni. 1 to 10 ní mo kà yí o pé ọmọ Ìgalà pé ní èdè ìlú ẹ̀ o Ìgalà o wà á ní kó ka 1 2 3 dé 10 fún ẹ tó bá yàtọ̀ sí bí Yorùbá ṣe pé kó pè mí ní ọmọ àlè tó bá yàtọ̀ sí bí Yorùbá ṣe sọ pé ní èjì ẹ̀ta ẹ̀rin tó bá yàtọ̀ báyẹn sọ wípé èmi kọ́ ló sọ̀rọ̀ yìí so ṣé coincidence ni ẹ ṣe accident ni ẹ meanwhile history àwọn pípọ̀ yẹn gbà tán kúrò nífẹ̀ẹ́ tí wọ́n ń lọ gẹ́gẹ́ bí gbogbo all Yorùbá ti kúrò nífẹ̀ẹ́ tí wọ́n lọ ń fọ́ọ̀mù ìletò wọn. wọ́n ní ọba fún wọn ní àgbọn ibikíbi tí wọ́n bá ti ń lọ tí wọ́n bá ti ń dé kọ́ máa gbin àgbọn yẹn kọ́ máa gbìn títí wọ́n á fi dé ibi tí wọ́n máa ti gbé dé dúró. nígbà tí wọ́n máa dé ibi tó di ìletò wọn lé ní settlement wọn lé ní. They have dwelled there. They've done very well. Ara àgbọn tí wọ́n máa gbìn wọ́n gbìn níbẹ̀. Nígbà táwọn ti do very well. Táwọn gan ti do very well. They now take àgbọn. Wọ́n harvest àgbọn. Pípa ọ̀jẹ̀. Wọ́n padà lọ fún bàbá wọn ní Ilé Ifẹ̀. Wọ́n dẹ̀ ń pe àgbọn ní ohun ọba nǹkan ọba ni. You don't just ní ayé ọjọ́ náà lọ́mọ ò lè bẹ́ àgbọn ẹni a ò nílẹ̀ ìdá ní àbí nílẹ̀ Ìgalà. Ohun kí ni ọba must first of all harvest. Wọ́n á gbé àgbọn lọ fún Ọọ̀ni. As homage. Ohun ọba. Ìdí nìyẹn tó bá ń dé
ìgalà lẹ́yìn tó bá ní kàn pé àgbọn fún ẹ wá sọ fẹ́ pé orúkọ ẹ̀ ló ń jẹ́ ohun kíni ohun ọba. Now gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá bẹ̀rí ìgalà ní ìgalà lásánlásán ṣe orí burúkú tí ẹ̀yin náà ṣe lásánlásán kí lẹ ní tí wọn ò ní from there bẹ̀rẹ̀ sí í sọ àwọn ìran yín nù. Ǹjẹ́ tí ẹ bá mọ history tẹ lídà yín ìgbà yẹn bá mọ history nígbà yẹn ló ti máa fa àwọn ará ibi ìwálé. Today you will not have lost the territory. The other day àwọn àti Ọ̀wọ̀rọ̀land wọ́n ń yà sí ilẹ̀ ní Lọ́kọ́jà kóòtù wa rúlù pé ìgalà ló ní ilẹ̀ olórí Yorùbá yín gbà yẹn we will go to Gbogbo to address the press conference. That was about 5 years ago. We will go to court. We will go back. We will appeal the judgment. We can't see our land. Igala, go to Igala Lenile. We can't see our land to stranger. That you mean? Who is Igala? Who is is it not still your land? Well, sorry, it's a Igala to where? Country 5 years ago, Igala Lenile. We go to God. We appeal that judgment. Oh, look where they are. Because they don't know. Wọ́n kọjá Èkó wọn sí Ìbàdàn yìí. Wọ́n kọjá ìletò wọn yìí. Ẹ dẹ̀ fẹ́ govern Nàìjíríà. Ẹ fẹ́ mọ Nàìjíríà. Ẹ mọ Nàìjíríà ẹ fẹ́ govern. You understand what I mean now? Tábàdẹ̀ nìkan gbà wá tí ó jẹ́ wípé Ọlọ́run yọ̀ǹda fún díẹ̀. Kò síbi tá àti ìfẹsẹ̀já nílùú yìí. Pé ká tiẹ̀ wá bá wọn sọ̀rọ̀ wípé ẹjọ́ báyìí náà ti ṣe kí gbogbo agbẹnusọ ọ̀hún ni àmọ́ kankan Abacha gbé Ọbásanjọ́ ó di ẹ̀wọ̀n níwàá wá ní irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ bí Yorùbá ṣe máa ń response issue nìyẹn o kò lè ṣẹlẹ̀ ká má rí àbí Abacha gbé díyà ó sọ di bọ̀ìbọ̀ yìí ìyẹn dírẹ́sì ń kékùlà ní kò lè ṣẹlẹ̀ lọ́kí ni ò lè ṣẹlẹ̀ Fúlàní wọn káyà yín mọ́lẹ́ níbí báyìí ó rẹ̀ pọ̀ ẹ̀ wọ́n ń gba ilẹ̀ yín wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lè yí kúrò lóko tó bá fẹ́ wá ṣẹlẹ̀ ńkọ́. So they sit down in the confine of their houses they will say never it can happen tó bá fẹ́ wá happen nǹkan all the answers. Ẹjọ́